Hello, ẹ̀yin èèyàn mi o. A kú gbogbo ìgbà o. A kú tẹ́tí gbọ́. A kú bójú ọjọ́ ṣe rí. Ọ̀rọ̀ tó ń lọ, ó ti kọjá bẹ́ẹ̀. A yìí ń retí o. A ì tí gbọ́ pé wọ́n ti mọ ibi tí parọ́pò wà o. Ṣùgbọ́n nǹkan tá a tún gbọ́ ni pé àràbà túnra mú òjò ń gbá rere kí kábíyèsí kan fi gbogbo ara kan fi ṣọ́ ara. Wọ́n ní tójú tìyẹ́ làparò fi ń ríran. Wọ́n ní ọ̀nà tí Ashley fi sọ eléyìí. Àṣé ọ̀tá pọ̀. Ọ̀tá ń bẹ tá a mọ̀ kí fún nǹkan kábíyèsí gan. Wọ́n mọ̀ pé àwọn ní ọ̀tá ní ààfin yẹn. A kàn sọ pé àwọn olórí. Púpọ̀ nínú àwọn alàgbà tó wà láàfin, púpọ̀ nínú wọn pẹ̀lú àwọn olórí wọ̀nyẹn wọ́n jọ ń ṣèpàdé ní pàṣípàṣí. Wọ́n ń ṣe ìpàdé tí kábíyèsí ò dẹ̀ mọ̀. Wọ́n ní bọ́n ṣe wà yẹn pé wọ́n hate Naomi bàjẹ́ inú àwọn alàgbà yẹn. Wọ́n náà hate ẹ o. Pé wọ́n ní Naomi. Àbá àwọn ṣe ń ṣe ìṣẹ̀ṣe. Pé Naomi ó ń ṣe ti ṣọ́ọ̀ṣì. Ó ń wọ ọgbọ́n láti gba kábíyèsí kúrò nínú ìṣẹ̀ṣe kó fi máa lọ kí kábíyèsí lè gba Ọlọ́run gbọ́. Kí ló dé tí kábíyèsí ò ní gbọ́ Ọlọ́run gbọ́? Ṣé èṣù ló dálé ayé ni? Ọlọ́run kọ́ ló dálé ayé. Èémí tẹ̀mí Ọlọ́run kọ́ ló ní ni. Wọ́n ní Ọlọ́run dá èèyàn ní àwòrán ara rẹ̀. Ṣé àwòrán yín yẹn ṣẹ́yìn lẹ ní ni àbí èṣù ló ní? Àbọ̀ Ọlọ́run kọ́ ló ní. Wọ́n ní nǹkan tó ń ṣe ní ààfin yẹn pé kábíyèsí parọ́pò àti Naomi àti Tádéníkáwò fáwọn gangan ní tágẹ́ẹ̀tì àwọn oníṣẹ́ ibi yẹn tó wà láàfin. Wọ́n ní ẹ̀yìnkùlé lọ̀tá wà o, ilé la ṣe ní gbé. Gbogbo àwọn tó yí kábíyèsí ká láàfin iná Ọlọ́run á jó gbogbo wọn, gbogbo àwọn oníṣẹ́ ibi o. Kì í ṣe àwọn ẹni ire tó wà níbẹ̀ nínú ààfin. Àwọn ẹni ire yẹn pọ̀ bẹ̀tẹ̀ àwọn onínúbí ni àwọn oníṣẹ́ ibi ọ̀hún náà pọ̀ jù. Ẹ wo àwọn olórí yẹn. Olórí káńtáfìtì pé kábíyèsí kó jọ sáàfin. Ṣé mọ̀ wípé ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tí wọ́n oh my God ó ju ti yanrìn òkun lọ. Kí lèèyàn tún lè ṣe? Ẹ̀ṣẹ̀ wo lèèyàn lè ṣe tí èèyàn lè sọ wípé táwọn tó wà láàfin yẹn tán lè tí kábíyèsí lè fi bínú àbí tí parọ́pò lè fi bínú pé eléyìí tí ó ti kẹjẹgbẹ. Kígi gọgọrọ má gún ni lójú ṣe bó kéré la ti ń yẹ̀ torí Ọlọ́run. Ṣé kidnapping wá jẹ́ nǹkan rí ni? Àbí pé máa pa eléyìí máa pa lágbájá. Kò wọ́n lẹ́nu àwọn olórí tó wà láàfin àwọn túláàsì. Wọ́n sọ lójúkorojú, wọ́n sọ sí ti kábíyèsí, wọ́n sọ sí ti gbogbo ayé, wọ́n sọ pa àníṣe wọ́n fẹ́ pa Naomi. Tó bá jẹ́ pé Ọlọ́run tó láyé tó lọ́run tó dá òkè tó dá ilẹ̀ tó dá àwọn tìka lára wọn tó ń bẹ lórí ilẹ̀ ìpẹ̀ pẹ̀lú àwọn àti ẹ̀mí wọn. Tó bá jẹ́ bẹ́ẹ̀ tó wá pé torí ẹ̀ lọ́lọ́run ṣe fi wọ́n sílẹ̀ fún yèrìrà pé tí ẹ bá lè pa ara yín fúnra yín tẹ́ lè gba ẹ̀mí ara yín fúnra yín òun nìkan lè gba ẹ̀mí Naomi torí ẹ̀yin kan lè lẹ̀mí ẹ̀. Tẹ́ bá lè mú ọmọ tí yín kẹ́ẹ̀dì kidnap kẹ́ẹ̀dúnbù ẹ̀ òun nìkan lọ́wọ́ yín lè ká Tádéníkáwò. Ábẹ́lẹ̀ tàsí ọwọ́ yín ò tiẹ̀ wá lè ká torí Ọlọ́run ò fún kò mú léyìn lọ́tọ̀ọ́ ẹ̀yin kan lè dá omi ara àti ẹ̀jẹ̀ wọn. Àti gbogbo ẹ̀yin abínú ẹni tó wà láàfin tẹ́ ń bá kábíyèsí du oyè lágbára Ọlọ́run ẹ̀jẹ̀ Jésù lẹ́sàn pé kábíyèsí bó ṣe wà yẹn mẹ́ta lọ́kan ló ń sìn bó ṣe wà yẹn bó ṣe ń sin Ọlọ́run ló ń ṣe Christian ó ń ṣe Muslim ó tún ń ṣe tàwọn oníṣẹ̀ṣe. Báyìí lè ṣe máa sọ pé kí kábíyèsí mú kan kó má ṣe kan ó máa ṣe gbogbo ẹ̀ torí nǹkan tó yàn láàyò ni. Ẹ rà àwọn ọba yẹn gbogbo everything ló lè bá wọn ṣe
so ẹ lè sọ pé kí kábíyèsí má ṣe kó má bá Naomi lọ sí ṣọ́ọ̀ṣì, kò ṣe ní bá Naomi lọ sí ṣọ́ọ̀ṣì, ìyàwó ẹ̀kọ́ náà máa bá lọ sí ṣọ́ọ̀ṣì, ṣùgbọ́n ṣọ́ọ̀ṣì ti Naomi àti ti Naomi tó ní kí kábíyèsí ká lọ ṣọ́ọ̀ṣì kì í ṣe fúnṣẹ́ ṣe iṣẹ́ ibi. Kábíyèsí ò lè bá wọn kò lè sọ pé ti Jésù báwo, kò lè sọ pé báwo ni tọlọ́run báwo, kò lè sọ pé báwo ni tẹ̀mí mímọ́, torí pé ẹ̀mí Ọlọ́run ló ń gbénu kábíyèsí. Ẹ̀yin tẹ̀mí Ọlọ́run wà nù yín tọ́lọ́run dá yín gẹ́gẹ́ bí àwòrán rẹ̀ tẹ́ wá tún gba ìṣù láàyè ó dìgbà náà nà ó kù yín kù Ọlọ́run, torí Ọlọ́run yìí máa dé. Ọlọ́run ò sì dé o, wọ́n ní ó ń bọ̀wọ̀ Ọlọ́run 20 ọdún ẹ̀nì, Ọlọ́run ò sì dé, ṣùgbọ́n gbà tó bá máa dé bí àfẹ́yíká ìjì ni lè máa rọ̀. Kí ló dé? Wọ́n ní ṣe ni wọ́n ní kí kábíyèsí kó fura kó ṣọ́ra lórí tadé ní ká wò, torí wọ́n sọ pé ṣebí Fárópò làwọn yìí gbé, torí àti ń gbọ́ yẹn. Wọ́n ní tó bá máa padà bọ̀ sórí tadé ní ká wò, wọ́n yìí gbé Fárópò ẹ sọ̀rọ̀ pé kínní ìyẹn ṣe ẹnu bíi kínní bí ìpò òun àti kábíyèsí náà jọ ní ogun kábíyèsí, bí ìpè wọ́n ìṣojú wọn ni kábíyèsí ti bí tadé ní ká wò, bí ìpè kábíyèsí káwọn ganan fún bí ìpè àwọn náà fún kábíyèsí ní tadé ní ká wò láti bí, tó fi jẹ́ pé wọ́n lépa tadé ní ká wò, tó fi jẹ́ pé wọ́n lépa kábíyèsí pé àti Naomi. Irọ́ lẹ pa o, irọ́ lẹ pa, kò sí nǹkan tẹ́ lè ṣe fún ọmọ Ọlọ́run tó lè pa lára bó ṣe yẹ kó rí mi. Wọ́n ní egbórí yín sókè ẹ̀yin ilẹ̀kùn, àní kí a gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé, torí ọba ògo fẹ́ kọjá lọ. Ọba ògo ó wà nù ayé Naomi, ó wà nù ilé Naomi, ó wà ní gbogbo ara àti ẹ̀jẹ̀ Naomi àti gbogbo àwọn èso Naomi. Tógo bá ń jẹ́ tọlọ́run lè rí nǹkan kan ṣe. Ẹ̀yin lẹ máa ṣubú dànù, gbogbo ẹ̀yin ọ̀tá Naomi, gbogbo ẹ̀yin ọ̀tá Tadé ní ká wò egungun ẹ̀jẹ̀ ni, òróǹro ni, kò ṣeé jẹ mẹ́ràn. Bẹ́ẹ̀ náà ni òun àti yẹ́ àti àwọn àbúrò ẹ̀. Tógo bá ń jẹ́ ti Jésù Kristi lókè, ẹ ṣọ́ra yín, ẹ jáwọ́ nú àpọ̀n tí ó yọ̀, kẹ dá mi lákaná. Tẹ́ bá ń fi gbogbo èèyàn ta fèlèfèlè kì í ṣe bíi ti Tadé ní ká wò. Ẹ ti ṣí o, ẹ ti ṣí, torí Tadé ní ká wò bó ṣe wà kì í ṣe ẹran tó rọ̀, wọ́n sọ pé pátìlẹ̀ àwọn kan ní àpé pátìlẹ̀ Tadé ní ká wò yẹn pátìlẹ̀ kìíní kan ẹni woman being ni pátìlẹ̀ òrìṣà. Ọlọ́run ló dá, ẹ̀mí Ọlọ́run ló wà nú ẹ̀, ìmí Ọlọ́run ló wà ń bẹ̀, gbogbo ìṣẹ́ Ọlọ́run ni, torí Ọlọ́run sọ pé gbogbo nǹkan tóun dá sílé ayé yìí pé dáradára ni. Àtẹ̀yìn tẹ̀yìn ṣe ká Ọlọ́run dá yín dáadáa, ẹ̀yin lẹ́kàn wẹ́ fẹ́yàn láàyò pé ibi lẹ́yìn fẹ́ ṣe ó kù yóò kọ́ lọ. So ẹ má ta fèlèfèlè, ẹ sọ pé ti kíná yín ni pé ti Fárópò òun là ń sọ pé kinní kan èyí máa ṣe kinní. Ìrọ̀lẹ́ pa ẹ̀ lè ṣe nǹkan kan fún Tadé ní ká wò, torí Tadé ní ká wò àti ìyá ẹ̀ wọ́n ṣe wà yẹn ìríjú Olódùmarè ni, ẹ̀yin ojú Ọlọ́run ni. Kí ló dé? Wọ́n náà ti lérí o, wọ́n ní tí Naomi bá fẹ́ lọ sí tó bá fẹ́ gbọ́mọ ẹ̀ lọ sí kó make sure sí pé ó tọ́jú ẹ̀ dáadáa, ó sì ń lọ dáadáa, ó ṣe kinní dáadáa. Ọlọ́run ló ní ààbò wa, tí Olúwa ní ilẹ̀ àti ẹ̀kún àtàwa tá tẹ̀dó sínú Ọlọ́run ló ní wa. Ẹni bá sọ pé òun fẹ́ fi Naomi àti àwọn ọmọ ẹ̀ ó fẹ́ ta fèlèfèlè nù, iná Ọlọ́run máa jó wọn run. Holy Ghost fire, Holy Ghost fire, Holy Ghost fire. Lórí àwọn sọ pé ṣé kábíyèsí kò gbọ́dọ̀ fi àwọn tó máa ṣọ́ Tadé ní ká wò àti Naomi lọ tó wá ń gbọ́ ọmọ ẹ̀ lọ sùn, káwọn àwọn ọlọ́pàá àbí sójà ló máa gbọ́ ọmọ lọ sùn tó máa gbé bọ̀, táwọn èèyàn máa gbé lọ tó máa gbé bọ̀ tí nǹkan kan ò ní ṣe. Ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. Kábíyèsí lè ṣe gbogbo yẹn, kábíyèsí ní ipá àti agbára tó lè fi ṣe gbogbo yẹn. Kí ló dé? Kí là ń bẹ̀rù? Wọ́n wá ń halẹ̀ lásán, gbogbo wọn pátápátá náà máa gbiná dànù. Gbogbo àwọn tó ń pètèpèrò láti ṣe Naomi níbi, láti pa Naomi lẹ́kún lágbára Kristi, igbe ẹkún ò ní tán nílé àwọn òǹtọ̀hún. Ẹnikẹ́ni tó sọ pé ẹni tí nǹkan tó Ọlọ́run ti dá nílé ayé yìí, tó náà sọ pé gbogbo nǹkan tóun ti dá pé dáradára,
ẹnikẹ́ni tó fẹ́ ta fèlèfèlè láti bà iṣẹ́ Olúwa jẹ́, Ọlọ́run máa dìde nínú àánú ẹ̀, nínú agbára ẹ̀ láti rọ̀jò náà lé wọn lórí. Tógo bá ń jẹ́ tọlọ́run. Ẹ̀yin èèyàn mi, mo ní kẹ́ bá mi fi eléyìí sí comment section. Kẹ́yìn náà bá mi dá sí. Ẹ ṣé gan. Ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi subscribe. Ààbò Ọlọ́run á dájú lórí wa. A ní rógun wàhálà, a ní rógun ìdààmú. Ẹni tó bá ń ṣọ́ wa tá ò ṣọ́, Ọlọ́run ni kó fi wọn kó gbé wọn pamọ́ fún wa, kó gbé wọn dè, kó sọ wọn dè tá ń wọlé lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ ṣé gan ẹ̀yin èèyàn mi. Ẹ ṣé bẹ̀ ṣe tẹ́tí sí wa. Láyọ̀.